wọ́n ní káwọn àmì máa mú lọ Fúlàní kidnapper ní ìlú Òmù-àrán so wọ́n ṣàgbámú wọ́n ti mú lọ báyìí so ilé ibi tó ń gbé tó àbí hòtẹ́ẹ̀lì ibi tó kọ́ hòtẹ́ẹ̀lì rẹ̀ gangan lélẹ̀ ibẹ̀ ní ibi tá a wà yìí so àwọn ọmọ Yorùbá ló bínú tán wọ́n ti sun gbogbo ẹ̀ wọ́n ń pè Fúlàní ni Fúlàní Ìlọrin so wọ́n tà ti gba wọ́n ti ba gbogbo ẹ̀ jẹ́ báyìí wo gbogbo ibẹ̀ ní wọ́n bàjẹ́ báyìí gbogbo fẹ́ǹsì náà ẹ̀rí tán wó lulẹ̀ yìí o àwọn ọmọ Yorùbá ló ṣe gbogbo ilé so bọ́wọ́ ṣe máa ba ogun ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan nìyẹn mọ́tò rẹ̀ lẹ́wọ̀n tí wọ́n so nínà yẹn Fúlàní Ìlọrin ni ìlú Òmù-àrán ló ń ṣẹlẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ bá wa share rẹ̀ fún gbogbo àwọn èèyàn ò ní bóyá ń ṣẹlẹ̀ nìyẹn àwọn ni bandit olórí ibú ni wọ́n o àwọn bandit wọ́n tó máa reinforce wa bọ̀ àwágùn ò ní dúró àwágùn ò ṣeré rárá Ọlọ́run à ní dúró wọ́n máa reinforce wa olórí ibú àwọn Fúlàní olórí ibú ni wọ́n ó tó reinforce wa wọ́n tó padà wá olórí kò ní bọ́m̀bẹ̀ o kò ní bọ́m̀bẹ̀ o àmọ́ ogun kékeré ẹ jẹ́ kámẹ́rà ẹ̀ tán. ṣáàtì tí wọ́n ń bíbá ẹni ṣé wọ́n fẹ́ gbọ́ yéé pa. gbogbo ilé ìgbín ni wọ́n ti bàjẹ́ o. àwọn ẹrẹ èèyàn tán sùn ni. ẹrin èèyàn ló wà lẹ́lẹ́ yóò ṣe ti rí o àwọn kidnapper Fúlàní kidnapper ayé wọn bàjẹ́ o. ó ní o ẹ wò ṣe ti rí ẹrin èèyàn lẹ́wọ̀n lẹ́lẹ́ yìí o tí Fúlàní ń jẹ ẹ ó ti yé yín òun rèé o àwọn olórí ibú. lélẹ̀ o Ọlọ́run ti mú o Fúlàní kidnapper òun rèé o. ó ní Prado ó ní gbogbo ẹ̀ wọ́n ti gba Prado rẹ̀ àwọn sọ́jà sá ti gbé lọ lọ́rin bọ̀ àmọ́ fún wọn máa release ẹ̀ bọ̀ wọ́n ti bà nǹkan tó dáa jẹ́nu lé ẹ̀. Yeah, and let's out. This is Koiki Media. We bring the world closer to your doorstep. Àwa ti Koiki Media lélẹ́yìí o. A kò fẹ́ mọ̀ nǹkan tí ó ń lọ lọ́wọ́ báyìí tí ẹ̀ ń ṣe báyìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa. Àti bólẹ́ pé. Okay. Lórí kìsì ni ó protest lórí àwọn ọmọ ọtá kó ní school. Àwọn ọmọ ọtá kidnapper kó ní school wọn níbi kan ní hostel wọn. Okay. Ó ti pé 55 days báyìí ní ìsìn kan ti wà. A lè gbọ́ pé wọ́n ti pààyàn bíi 5 nínú wọn. Ó ṣe náà àwọn ọmọ ti wà ní. Okay. Ọlọ́run lẹ́nu jẹ́ ká rí ìgbà sáà ní ọ̀nà. Àmì o. Lóòótọ́ wọn ti pààyàn 5 nínú àwọn ọmọ ọtá kó ní green field university. Ìyẹn ní ìsìn Kaduna náà. Ìwọ ìta àwa fún gbogbo lẹ́nu ni àwọn kan kó lá ní Federal Ministry of Forestry. Yeah, forestry, yes. Ìgbẹ̀ náà ti kọ́ àwọn títí wa àwa fún ilé tuntun lẹ́nu ìgbà yìí. Ààrẹ gbọ́ aládùúrà pé wíwá táwa lẹ́nu Ọlọ́run jẹ́ kí wá wa kó jẹ́ asán. Okay. Orúkọ Jésù. Okay, but ẹ ti ń ṣe protest yìí láti ibi àtàárọ̀. So ṣé ẹ fi pé àwọn ìjọba ti gbọ́ nǹkan tí ẹ̀ ń ṣe protest ń ṣá? Àgbàlagbà bẹ̀ torí àṣẹbẹ̀rẹ̀ protest ní àti ṣe protest ní bí ẹ̀mí ní Kaduna nítorí ká decide pé ká ṣe wá sí ilé ìgbìmọ̀ aṣòfin nínú ìgbà yìí. Okay. Protest rẹ̀ fún ẹ̀mejì ní Kaduna ká àgbọ̀ anything wọ́n kàn post wa ni pé èmi o ọ̀la ẹ̀ máa rí result. Ó
so àdẹ̀tí àwọn ọmọ tó ń dẹ̀wà lọ́dọ̀ àwọn pípín nísìnyí wọ́n ti wà bẹ́ẹ̀ ní for the past 55 days now tí ó sì àṣẹlẹ̀ ní gbọ́n everybody náà òjò ń pa wọ́n níbẹ̀ òun pa wọ́n bẹ́ẹ̀ gbogbo alọ́múlámà kọ́tọ́ tẹ̀sí kéèyàn wà ní kankan gbé ìbọn sí lẹ́gbẹ̀ẹ́ ẹbí àkọ́ni ìwà alamọ tó ní alamọ̀kan tí nǹkan yẹn ní tọ́kẹ́yìn bá tiẹ̀ balẹ̀ kan tó máa ń rún. bọ̀ lára àwọn tí àwọn ọmọ yín tẹ lọ́mọ wọ́n ti rìlíìsì àwọn kan níbẹ̀. wọ́n ti rìlíìsì àwọn mẹ́wàá tó ní 39 ní ìgbà tó lè. ok 39 ni wọ́n bọ̀ tí wọ́n á rìlíìsì àwọn mẹ́wàá. ok. àwọn tó kù là ń gbàládùra kọ́lọ́ ń jẹ́ kí kọ́lọ́ ń tọ́jú kọ́lọ́ fọwọ́ kan ọkàn àwọn tí gba tún gbọ́ pé àwọn òbí àwọn ọmọ yẹn gan tún dáwó láti pé kó fáwọn pípẹ́ ìgbà táwọn ìjọba ti ní pé wọ́n fẹ́ dáwó páwọn ní gbowó páwọn ní gbé owó fún àwọn bandits yẹn bọ̀ àwọn parents ti fẹ́ dáwó. ìjọba ní káwọn ìlú negotiate pẹ̀lú wọn. ok. káwọn ìlú negotiate pẹ̀lú wọn tó bá jẹ́ pé kan náà ọmọ wa báwọn bẹ́ẹ̀ ni wọ́n ní mọ́ sọ̀rọ̀ rẹ̀ tán sọ yẹn náà. bẹ́ẹ̀ ni ó tọ́ lọ sọ. àwa òbí tí ọmọ ẹ̀ wà náà àmọ́ wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ rọ̀ báyẹn létí ẹ̀. bẹ́ẹ̀ ni. kọ́kàn ẹ̀ balẹ̀ ra gbọ́n kankan ṣe sí wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ míì gan wá gbó lọ wọn yìí tán bá àwọn lọ́mọ àwọn èdè gbàládùra kìtì wá rí bẹ́ẹ̀ agbọ̀rọ̀ lọ́rùn ìwà kan wà lónìí láti wá bẹ ìjọba ni wọn bá wá nǹkan ṣe sí ní orílẹ̀-èdè wa níṣẹ́ ti bọ́ sí pé anybody ò lè ṣe nǹkan tó bá wù níṣẹ́ ẹ̀ lérè sí ẹ̀ lérè freely ẹ̀ lérè sí ẹ̀ lérè. ọmọ ìlú ò lẹ́yìn. ọmọ ìlú Ọ̀yọ́ lèmi. Ọ̀yọ́ ni. bẹ́ẹ̀ ni. òkè bọ́ ṣe gbọ́ pé àwọn ilẹ̀ Yorùbá fẹ́ gba ara wọn báyìí ní wọ́n fẹ́ kúrò nílùú Nàìjíríà yìí kí lẹ́yìn rí sọ sọ́rọ̀ yẹn. nǹkan tá fẹ́ wà òkè ìṣẹ̀lẹ̀. kí lẹ rí. nǹkan tí ó gbà jù ní tó bá lè rí bẹ́ẹ̀. tó bá lè rí bẹ́ẹ̀. tó bá lè rí bẹ́ẹ̀. ok. tó bá lè rí gbà. ok. tó bá yóò wù èmi náà orí gbogbo táwọn gbé ọ̀kadà wa táwọn gbọ́kadà wa lórí ìjọba nísìnyí ìjọba ọ̀rẹ́dì láti ṣe anything lórí. ẹ̀yin náà lẹ sọ pé protest yẹn ti ń ṣe ti pẹ́ wọn ò tiẹ̀ gbọ́n nǹkan tẹ́ ń sọ. èmi ló pé 55 days táwọn ọmọ yẹn ti wà nínú gbólé mi báyìí 55 days lé mi báyìí. ok kí nǹkan tẹ́ ń sọ sí ni pé tí ìrọ̀ bá ti rẹ́dì láti gbàdá wọn báyìí náà ẹ tẹ̀lé wọn nìyẹn. gbogbo ọwọ́ mi gbára mi gbogbo sáyé mo fi tẹ̀lé wọn. tí ìrọ̀ bá rẹ́dì láti gbàdá wọn kúrò lọ́wọ́ wọn báyìí nìsín gbogbo ọwọ́ mi mo fi support wọn. bọ̀ kí lẹ lè sọ ṣé ẹ ti gbọ́n pa bàbá wa Sunday Igboho kí lẹ lè sọ nípa wọn náà. bàbá Sunday Igboho wọ́n try wọ́n gbìyànjú gidigidi gan ọlọ́wọ́ bá a máa fún wọn lágbára a máa tì wọ́n lẹ́yìn. lórí bàbá ó ṣọ́ àfihàn tó sọ gbogbo tó ṣẹlẹ̀ nínú ìlú Kaduna nìsín wọ́n á jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá nǹkan ṣe sí i. wọ́n ti fish and free house wọ́n ti wá nǹkan ṣe sí káàkiri. bẹ́ẹ̀ni. ilé wa yìí wọ́n pé wọ́n kàn ń iṣẹ́ àti mẹ́lẹ̀ pé báyà wọ́n fẹ́ fún wa pàwọ́ lásán ni wọ́n ní wọ́n ní sọ pé àwọn ọmọ àwọn kẹta àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí. bí ọdún mélòó lẹ́yìn ti wà ní ilẹ̀ Kaduna. ojú àkàdùn náà nìkan ti tóbi 25 years láti oṣù àkàdùn. bọ̀ṣẹ́ máa ń délé ṣá. àwọn máa ń lọ sí dáadáa. ok bọ̀ tí ẹ bá rí àwọn tó tí ń ṣe rally ń pa Yorùbá nation ẹ̀yin náà ẹ try kí ẹ support wọn torí pé kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní máa ṣẹlẹ̀ tí a bá ti gba Yorùbá nation wa tí ó ti yé yín sà. so ẹ má wọrí nǹkan tẹ wá fún lẹ́nu ní agbára Ọlọ́run ìjọba máa gbọ́ so that at least kọ́ lè release àwọn ọmọ yìí wọ́n ti pẹ́ láti bí 55 days kí aláwọn ọmọ wọn wà níbẹ̀ ṣé wọ́n máa gbàgbé wọn síbẹ̀ báyẹn. wọ́n máa ń bẹ̀ gbogbo tá à ń sọ yìí nísìnyí kò tówó tẹ́lómi fi ra mọ́tò síbi tó ń gbé káàkiri kò tówó tẹ́lómi fi kọ́lé fún girlfriend yẹ kò tówó tẹ́lómi fi tó fi lọ sí shopping ní outside. so gbogbo kábàá nísìnyí wọ́n ti fi wá pé security Nigeria they are just on their own. bọ̀ kí lè sọ fún àwọn Yorùbá tí wọ́n jẹ́ elite tí wọ́n fẹ́ support Yorùbá nation yìí. àwọn ọba máa ń kọ̀wé kan pé ẹni tó bá su ó máa ń gbàgbé sórí ìgbà Yorùbá yẹn dáadáa ni o. ẹni tó bá su máa ń gbàgbé bọ̀ ẹni tí ó bá kó o lè ẹ bá gbàgbé láyé. ìbálẹ̀ sọ pé ẹni tó bá kàn ló mọ̀ bẹ́ẹ̀ ni. gbogbo táwọn sọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń gbọ́ sáwọn. nínú news ni tàbí létí ni ó ṣẹlẹ̀ sí gan báyìí. so ọmọ tí gangan wà ní ara wọn. àbúrò mi ọmọ tó wà bẹ àbúrò mi ní báyìí. àbúrò yín gangan ni ìyá ẹ̀. àbúrò mi gangan náà bàbá kan náà ọmọ ìyá kan náà. lẹ́yìn tó wà ń bẹ báyìí. kọ́lọ́ ń ṣe kọ́ gbọ́ ni o. so kílẹ̀ wá fi pé wọ́n ti sọ báyìí
àti nǹkan tó tiẹ̀ ti sọ rárá ṣé wọ́n ti ready láti negotiate pẹ̀lú àwọn bandit ẹni àbí wọn ò tiẹ̀ ready rárá. wọ́n ti sọ fún wa nísìnyí bẹ́ẹ̀ àwọn ready àti negotiate àbí rárá bákan ṣe wá nísìnyí wọ́n kàn ń rán kan àpò wa àtẹ́ǹdì sí wa ni tó sọ fún wa pé ó gba lẹ́tà táwọn wa tó wà dẹ̀ gbàládùra pé wọ́n ṣe gba lẹ́tà yẹn wọlé ọlọ́jẹ́ kan wọ́n ti ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ni ó ti wá sí ìgbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ míì inú dustbin náà máa ń jù sí àwọn ẹ̀gbọ́dọ̀ àkìtì wá rí bẹ́ẹ̀. ẹ tún sọ pé ẹ ti ṣe protest dáadáa ní Kaduna kí ni El-Rufai ókè ẹ̀dí ṣẹlẹ̀ mẹ́ta El-Rufai kí ló wá sọ sí ọ̀rọ̀ yìí ṣé kò sọ̀rọ̀ rárá ni. El-Rufai yẹ ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan ni torí El-Rufai tiẹ̀ bó ṣe wá yẹn bí ẹni pé òun nìkan ló ń control Kaduna state tó bá ti sọ báyìí ló ń ṣẹlẹ̀ ní Kaduna ó ní láti máa sọ fún wa pé òun ò negotiate pẹ̀lú àwọn bandits ya ó dẹ̀ tún wọ́n ń tẹ́tí àwọn kan jó ń bi pé anybody tó bá negotiate pẹ̀lú wọn o wọ́n á arrest wọn ni. wọ́n dẹ̀ fìyà jẹ àwọn ọmọ yìí níbi tó kó wọn sí. wọ́n send videos wọ́n tún ní gọ́tà ni wọ́n send videos wa wọ́n send náà wọn yẹn wọ́n send náà wọn ní gbogbo níbi tán wà níbi tó jò ti ń pa wọ́n. wẹ́n ní àbúrò tí yín gọ́gọ́ wà ní ara wọn tí wọ́n mú yìí. gọ́gọ́ wà ní wọn Rachel which is Rachel. kí lórúkọ àbúrò yín? Rachel Adéjùmọ̀ lórúkọ ẹ̀ ó wà lára àwọn tí bandit kó ní forestry yes. Wow, kọ́lọ̀ ń jẹ́ kó gbọ́ ni o. Kọ́lọ̀ yẹ kó gbọ́ ni ẹ má wọrí ìyanu máa ṣẹlẹ̀ ṣẹ́ gbọ́. So ẹ wá ń padà sí Kaduna báyìí. Alright, tó dàbọ̀ sà ẹ kílé ọ̀rọ̀ àbọ̀. Yeah, it's Koiki Media. We bring the work closer to your doorstep. Yeah, this is Fred reporting from Abuja.